Bọ́lálé. Ayọ̀lẹ́wọ̀n ẹ̀sán àdáwò ní oṣù. Ọ̀lẹ́bọ̀dọ̀ precious. Kò ní àlùkù bá jọ. Àríyànláwọ̀ wà ìdè o. Gbogbo ní ẹkú ẹ̀kú òsì àlàbí ní sáyé ẹ̀yìn
ní bí àwọ̀ Lagos àbòkù ọ̀nà ẹ̀kúṣẹ́kúṣẹ́kù ọmọ olúlẹ̀dẹ̀ elédìọ̀ ẹ̀pẹ́ ti wù ó ní kí ilẹ̀ àgbàmí èmi náà kí ilẹ̀ àgbàmí àgbẹ̀ ṣàìdí alábí wà látara alábí ṣe 50 alábí ṣe 50 alábí ṣe púpọ̀ alábí aláàjì wọn sí wọn lọ sọ ní ó ní kí alábí ẹ̀sán ìtẹ́tẹ̀lé ó ní kí alábí wà látà alábí wà látà ọ̀rẹ́ yìí kò yẹ kó bàjẹ́ àti dájọ́ yìí àtọ́kùnkùn àkọsẹ́yìn sí méjì ló fi pariwo bàbá mo fẹ́ ṣe 50 alábí ṣáì alábí wà látà Seriously, we need to address some issues going on in our videos. We discover people are watching our videos, and you guys, if you to subscribe. One will go to Abeokuta, we'll go to Ibadan, we'll go to so many places. It's not easy. You want the video finish now, you just watch it. Some people don't even like, you don't even comment, you just go ping. With all my saying, some of you will not even like, please, meet that person, come and talk. If I tell you all about my experience, where I'm just coming from, you guys will pity for me. You know what? What this video, no subscribe, okay? Just go. Leave that. And this is how you can subscribe to our channel. Below the video, you will see a subscribe button. Click on the subscribe button. Beside the subscribe button, click on the bell also. This will notify you once we drop a new video.